A kú dédé àsìkò ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè bá ti ń fún yín ní àǹfààní láti máa gbọ́ ìmọ̀ ọmọ yín Williams Olúwatósìn Ògúnbí aka mass prayer for the bad leaders aka Alógbàṣíkà aka mass gloria for the good leaders. Fídíò kan ni mo mú wá fún wa báyìí. Ọmọ Tinubu ti yarí o. Mo máa ń sọ fún àwọn èèyàn wa wípé mákan lóye ń kàn. Ọlọ́run ló gbé àwa dìde èèyàn kọ́. Ọlọ́run ló gbé wa dìde èèyàn kọ́. Ọlọ́run tó wá gbé wa dìde kò ní gbé wa ṣubú láéláé. Ẹ̀yin tí ẹ gbé wa dìde ẹ lè gbé wa ṣubú. Mo fẹ́ jẹ́ kẹ́ lọ́mọ yẹn. Mo ń nọ́tìsì nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí which I tell you that understand. Mo mọ̀ pé one ìlara, two àwọn ọmọ Fúlàní wọ́n ti pọ̀ nínú àwọn groups tá à ń lò fún Yorùbá nation agitation tó jẹ́ pé tá bá gbé any video síta báyìí wọ́n máa attack ẹ̀, tá bá sọ anything báyìí wọ́n máa attack ẹ̀. Mo understand ẹni tí ó bá lógo wọn kì í ṣe lára ẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Ọmọ Tinubu ti sunkún síta o. Èmi ó kò wọ́n ní tíyàn máa mú lù kó ń kọ́ mọ́ lówó ni tí ẹ ṣe tí wá jẹ́ ìwọ ọmọdé. Bí bàbá ẹ ṣe lówó tó ní gbogbo ẹ̀, ọmọ Tinubu máa yarí. Ó ní kí bàbá òun orí wá kó mẹ́sẹ̀ wá. Abẹ́tí gbàgbé nígbà tí àìtí ṣe election tá à ń pariwo ń pé election kan ló kàn wá kù nílẹ̀ Yorùbá, nǹkan tó kàn wá kù ìṣòmìnira. Tá à ń pariwo pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu kò kìí ṣe pé a kórìíra yín, àwa kò fẹ́ jẹ́ kí a gba total freedom, kára lè rọ ẹrú, kó lè rọ ọmọ, kó lè rọ everybody tó wà nínú ìlú. Ṣùgbọ́n àwọn ọmọ àlè Yorùbá kan kàkà kí wọ́n join wa tàbí kọ́ fi wálẹ̀ ká máa ṣe tiwa, wọ́n tún àtàkì wa, wọ́n á rìpọ́tù péèjì wa, wọ́n á ṣe oríṣiríṣi. Tá bá sọ̀rọ̀ kan báyìí wọ́n á sọ di mẹ́wàá kó wa lọ́wọ́. Wọ́n máa ń sọ pé the rich also cry. Èmi yìí ni mo mọ̀ pé lóòótọ́ the rich also cry. Èmi rò pé ọmọ tálákà nìkan nìyá máa ń jẹ tí ìlú bá le. Tó bá sọ fún mi pé kò sọmọ tálákà nìkan nìyá máa ń jẹ, màá jiyàn. Mo máa fi ọmọkùnrin rán yìí. Gbogbo wa la mọ iṣẹ́ ribiribi tó ṣe against ìran ẹ̀, tó ṣe against Yorùbá nation nígbà tí à ń pariwo táì tí dìbò. Ó wà nú àwọn tó àtàkì àwa Yorùbá nation agitator. Ó wà nú àwọn tí wọ́n lo brain ẹ̀. Now ó wà disappointed. You see? Ẹ sọ fún mi. Ẹ tiẹ̀ má jẹ́ sọ̀rọ̀ ju ẹ jẹ́ play fídíò ìfún yín. Kó má dàbí pé máa bí kàrámù ẹ ti pọ̀ jù. Tó jáde ọgbọ́n. Aṣíwájú no Nigeria brothers. Ẹ̀yin ni fídíò yìí wà fún. Wọ́n pe mẹ́mbà lèmi. Ìwà lè sọ lẹ́yìn tí bá ṣe lẹ́yìn tí bá gbọ́ fídíò yìí tán ẹ wá lè pọ̀ ìyàn bọ́ọ̀lù nínú kókò pé sínú Aṣíwájú brothers náà. Madam Ọbálá Elizabeth ẹni àkọlọmọ Legacy 1 pẹ̀lú gbogbo àwọn members Aṣíwájú ní Nigeria brothers lọ́wọ́ fún pàtàkì ìgbésẹ̀ fún mi. Alhamdulilayi dúpẹ́ lọ́dọ̀ lọ pé ìgbà tí a gbá ẹ̀ lọ sàbùdá kó swain fún president wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ máa gbọ́ o. Àlùwà òun kì í bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. Mílẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé in fact ẹ witness àwọn àìsàn tó máa ń ṣe mí lọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀
ká fi wà l'Ábùjá tẹ́bá rántí ìgbà tí mi wẹ̀ nínú ṣáwà nínú àbámẹ́tẹ̀ gbà fún wa kìíní asma yẹn ṣe mi ṣubú nínú bẹ́ṣọ̀n gbogbo yín lẹ́yìn sáyẹ́dì ìyìn níbà yẹn láti rescue mi. Ẹ wo nuisance tó ń sọ̀rọ̀ yìí is an asthma patient. Ṣebí ara àwọn amukú mẹ́kọ̀ọ́ tá à ń jà fún lélẹ̀. Ṣebí ara àwọn wèrè tá à ń jà fún rèé. Àbí ṣé ó pònú yóò sì nínú àwọn tá à ń jà fún. Ṣé tí Nàìjíríà bá jẹ́ good country, tí Nàìjíríà bá jẹ́ ìlú tó dáa, ṣé ó máa depend lé anybody láti ra oògùn asthma? Ṣé tí Nàìjíríà bá jẹ́ ìlú tó wà pa, ṣé ó máa dúró de anybody kó tó get oògùn asthma? Ó fẹ́ ra asthma lásán, ó ṣẹ̀ṣẹ̀ wá pariwo lórí gbogbo social media kó ṣàánú ẹ̀ kó ràn ẹ́ lọ́wọ́. And this is a person tó wà náwọn tó ń ṣiṣẹ́ against the campaign Yorùbá Nation just because wọ́n fún ẹ ní 30,000. Ó fẹnu ara ẹ̀ sọ. Ó ní látìgbà tóun ti wà nínú Aṣíwájú bloggers wọn ò fóun kọjá 30,000 ni. Wọ́n dẹ̀ gbé òun fò, wọ́n gbé òun lọ sí Àbújá. God so good. Ọlọ́run wá fàjùlọ hàn. Kò mọ̀ pé bó ṣe máa padà rí lélẹ̀. Kò mọ̀ pé bó ṣe máa padà rí lélẹ̀. Gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n apart from àwọn tí wọ́n ti wà pẹ̀lú ní Olú ọmọ tẹ́lẹ̀, àwọn tó kúrò ní Yorùbá Nation ní o, tó kúrò ní OPC ní o, tó kúrò ní kìnnìkan ní o, wọ́n fún gbogbo wọn kọjá 30,000. They were paid 30,000 to work against Yorùbá Nation. This very guy was paid 30,000 to work against Yorùbá Nation. Nísìn báyìí 30,000 tí wọ́n fún nísìn kò ká oògùn asthma mọ́. Kó tó dìbò kí wọ́n tó gbé president wọlé, ó náà máa lo steroid or something like that. Ó máa ń lò wọ́n tà ní 8,500. It is now 52,000. Torí kó tó dìbò company ẹ̀ wà Nàìjíríà, kò sí company ẹ̀ ní Nàìjíríà mọ̀ báyìí sí. Ẹ jẹ́ ká máa gbọ́ kọ̀rọ̀ tí bọ̀bọ̀ yìí sọ lọ. Ṣé rí téèyàn bá ní ká méjì á fẹyọ kan ṣera ẹ̀. Ó máa ń sọ fún wa pé ilé ayé yìí ẹni tó bá máa gbẹ́ kòtò fèèyàn kó má gbẹ̀jì torí pé ara lé ẹ̀ lẹ́kọ̀ọ́ sí. He was paid 30,000 naira to work against Yorùbá Nation. Likewise, the other people you are seeing outside there, 30,000. They were paid 30,000 to destroy Yorùbá Nation. Because of your own selfish interest, you decided to accept. You accept to máa pè tó máa fún ẹ ló tó lè pè wọ́n mọ́ nísìnyí. Ó wá torí 30,000 naira. Because of 30,000 naira, you work against Yorùbá. Because of 30,000 naira, you decided to destroy the process to freedom. Ẹ jẹ́ máa gbọ́dọ̀ kó má dàbí pé máa bí ẹnu ẹ ti dùdù. Torí a máa ráwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko bíi tiẹ̀. Ìyá mi Adéyẹmọ Ayọ̀mídé mo kí yín. Ọmọláńdé Adéyẹmọ tó ti máa ṣe mí níṣojú yín. Ẹ máa gbọ́ o. Bàtà ń kọ́ látàkùnjá tá ń bọ̀ wá sí. Ẹ máa bá mi ṣí ẹ̀mí ló láwọn èèyàn. Ẹ ò pè yẹn kọ́. Ṣé kó máa ṣe ẹ̀? Ọ ṣe ẹ̀. Ó yá Ọlámídé à ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ lọ́mọ àsì. Kí lápá ẹ̀ náà fi ṣe ó nígbà táwọn ń bọ̀ látàbújá aeroplane tó gbà fáwọn aeroplane yẹn kò sí èsì bẹ́ẹ̀ ìgbà tó má pẹ̀ wọn kò ní. Ẹ̀yin sáré bí ìdìbò nígbà yẹn láti rẹ̀ sí. Ẹ máa gbọ́ o. Second time tó ti máa ṣe mí níṣojú yín bàtà ń bọ̀ látàbújá tá ń bọ̀ wá sẹ́kù nílẹ̀ òpè ìtawọ̀ ẹ
ẹ wo pé yẹn hot ó heat kí lásán yẹn náà tún ṣe bí tó lẹ́ pé emergency lórí òfurufú. ṣé Tinubu lè máa bọ̀ láti Àbújá kó máa bọ̀ Nàìjíríà kí wọ́n fún ní pléènì tó ń hit ọmọ pẹ̀ ẹranko ni òkè kí ẹ nípa láìfo ẹ̀ bí aeroplane yẹn ṣe hit ó mọ̀ pé ó lè fa explosion. They don't care about your life. Wọ́n mọ̀ pé ṣe owó lẹ wá ṣe. Kánibásímà ẹ̀ ṣe gbé ẹ ó yóò fúnfún nísìnyí. Káwọn dọ́kítọ̀ tó wà mẹ́ma ń lásìmà kò kú gbé nítorí 30,000. Bóyá tó bá túnlé ayé wa ó máa tún wò. 30,000 naira. Because of 30,000 naira, you work against. Oh my goodness, I can't believe this. Ọpẹ́lọpẹ́ fáwọn dọ́tọ̀ tó wà ní pé Oh my witness ẹ̀mí ní ìwọ ni nípa pé ẹ̀ witness fásitì yẹn pé before tèmi Ọlámídé tó jọ́nà aṣíwájú ní Nàìjíríà bloggers things has been going well for me. Òpònú ni ẹ́ sórí Ọlọ́run tó fẹ́ bà tiẹ̀ jẹ́ òun ló yẹ kó lọ sínú aṣíwájú blogger. Ọlọ́run tó fẹ́ bà tiẹ̀ jẹ́ Ọlámídé òun ló jẹ́ kó fi Yorùbá nation sílẹ̀. Ibi tó jẹ́ kó tò sí kó má gbá yìí lọ títí ayérayé. Ìwọ fún ara ẹ̀ wo platform ètò tí sọ̀rọ̀ yẹn èpè ránṣẹ́ fún ẹ̀. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣàánú ẹ̀ tí wọ́n ń fún ẹ lówó nígbà tó ràn foundation ọmọ Yorùbá ni wọ́n jáde wá dìbọ́ọ̀kì ọ̀rọ̀ tí mò ń sọ yìí. 90% of people supporting your charity foundation, supporting your personal life, supporting your family, they are the Yorubas, and 90% of them follow Yoruba nation because they knew that Yoruba nation is the only solution. It's because of it is your greediness. You are a self-centered human being. Gbogbo àwọn ìyá àgbàlagbà tó máa ń fún ẹ lówó ní Amẹ́ríkà, ní Germany, ní Canada, ní Europe. So òpin Nàìjíríà ni wọ́n ti ń pawó ni. Wọ́n ń support foundation ẹ nígbà yẹn torí pé wọ́n rí pé ìlú ò dáa, kò dẹ̀ sí solution kankan ju pé káwọn máa support ẹ lọ. Àwọn ìyá tó máa ń support ẹ yẹn nígbà tí wọ́n wá rí ọ̀nà tọ́lọ́run wá gbé ọmọ Adéyẹmọ dìde tá à ń pariwo pé Yorùbá nation 90% àwọn ìyá yẹn wọ́n tẹ̀lé Yorùbá nation. Ìwọ ẹranko lásán tó jámọ́ nǹkan kan tó níran kó wá sọ bó ṣe lò fẹ́ ṣe fine. Ìgbà tó ṣe politics you are entitled to your opinion, but kí ló mú ẹ wá complain fún wa nísìnyí ò ń pariwo ò ń sunkún káàkiri ó lè jẹ́ ká gbọ́n ṣé ń gbà tẹ lọ jẹjà l'Àbújá ó máa ń ọ̀rọ̀ tó sọ́ngbà yẹn tó ń ṣe pẹ́pẹ́ díẹ̀ tó ń farawé àwọn tó ní business tó ń farawé àwọn tó wá láti ìlú òyìnbó tó jẹ́ pé they are paid millions of money. Wọ́n fi wọ rúgbó ni kò ṣèwọ̀n nìkan lọ́ fi rúgbó wọ́n pọ̀tọ̀ fi rú ẹ̀pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n promise heaven and earth wọ́n fi ẹrú gbó ni. This will be a great lesson fún àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí wọ́n láàyò ọkàn. Gbogbo ẹnu ni mo fi ń sọ fẹ́ẹ̀nì ìyá àti bàbá wa wípé gbogbo àwọn tẹ mọ̀tọ́ kúrò nínú Yorùbá nation tẹ bá rí wọn nísìnyí ebi pa wọ́n ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn ará ilé ọ̀kan tó wá pẹ̀lú bàbá wa ṣe Sunday Igboho tẹ́lẹ̀ fọ́tò lọ yá nìbàdàn nísìn tọ́ba ya fọ́tò wọn tó mẹ́wọ̀n lè jẹun. Ọtí ẹ̀mí ti bá rí nísìn wọ́n ní máa káàánú ẹ̀. Ọ́ní ti bá fún ní 1,000 sí kó máa fẹ́ ìjọba lẹ́fù mi. That is what you limited yourself to. Ẹ̀dá tó bá ti wà láyé yìí tó bá ti ń dalẹ̀ tó bá ti ní àyè ọkàn tí ó bá ti wà ní ojú kan problem upon problem ló máa rí.
ìwọ tọ́lọ́run ti fi foundation kan kẹ́ tó jẹ́ kó ra jókòó síbẹ̀ but ó fẹ́ gbowó òṣèlú. It shows that foundation tó ń ṣe nígbà yẹn gan a lè sọ pé ó fi scam àwọn èèyàn ni if you are expecting people to do everything for you. Ọba ńlá Elizabeth tó farawé kò rí ṣọ́ọ̀bù ẹni ó níṣẹ́ tó ń ṣe. Ìwọ ni professional beggar tó ń wá nǹkan tí ò sọnù kiri. Ìwọ tó jẹ kó sowọ́pọ̀ pẹ̀lú wa. Things are okay. Ìwọ tó jẹ kó sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá kí a jọ gba orílẹ̀-èdè kí Yorùbá nation government wá sponsor foundation. Ó mọyì àwọn ọmọ kan tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé tó bá ń sponsor foundation rẹ̀ Àgbàlá Gabriel gan máa yọjú wú ẹ̀ báyìí. Ọlámídé Sùláìmọ̀ nígbà tí foundation ẹ̀ rè Àgbàlá Gabriel gò lẹ́ẹ̀mí ẹ̀ we know that but torí ojú kòkòrò tẹ̀m̀bẹ̀lẹ̀kù àìláyọ̀ ọkàn àìlámojú kúrò ó sọ ẹ̀dẹ̀ ẹni lẹ́lẹ̀ nonsense. Bọ̀mí pàṣẹ káyọ̀tì ní foundation ìgbé pàtì ìjọ náà aṣáájú ló bloggers Naija. Nítorí the reason why ni wọ́n pé yes there is hope for Nigeria. Yes ọmọ Yorùbá lè ní ilé ìdálẹ̀ Yorùbá mi. Ọ̀gbẹ́ni ìtò sọ yẹn aṣọ òbọmọ ẹyẹ mọ ọmọ ẹyẹ ti wọjà Yorùbá lè ṣe òbẹ anybody gbà pẹ̀lú bó ṣe finish ẹ ń bẹ̀ yẹn tó bá tún wá sínú Yorùbá nation tó bá mọ̀ bá ara we don't have to look to anybody. You don't have to come to anybody. Tó bá rí pórí ẹ ti pé o ti realize nǹkan tá à ń sọ láti jọjọ́ yìí. You don't need to come to anybody. Just start promoting. Just start shouting on social media. Yeah. Ìwọ tó ní foundation tó mọ̀ pé irú wa òdì ìwà tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ló ń support ẹ ó mọ̀ pé APC máa wà ní foundation ẹ PDP máa wà ń bẹ̀ Labour máa wà ń bẹ̀ to stand neutral support Yorùbá nation. Nísìnyí báyìí ìwà àtàgbàlá Gabriel bá máa gbọ́ra yín lọ́wọ́ báyìí kẹ́ ẹ̀ bá máa dì mọ́ra yín kẹ́ ẹ̀ bá jọ máa ṣiṣẹ́ pọ̀. Ó rí Àgbàlá Gabriel ni ó rí Àgbàlá Gabriel ó mọ̀ nǹkan tó ń ṣe ni kò ṣe bá yín dá sí APC and PDP. Anyway Ọlọ́run tó fẹ́ tú àṣírí ẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ gbìyànjú láti tún Nàìjíríà ṣe láti jẹ́. Àwa ò sọ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ò gbìyànjú àwa sọ láti lè á ní pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n lè fẹ́ ṣagbára ṣùgbọ́n àwọn olórí burúkú tí wọ́n kó mọ́ra yìí ìyẹn àwọn Fúlàní ṣọ́màjẹ́pọ̀ ṣe ṣọ́màjẹ́pọ̀ rí ṣe tó bá tiẹ̀ tí wá gbàfọ̀ lọ́hùn tó bá jẹ́pọ̀ ṣe lẹ́yìn tó bá kú omi after 4 years what do you think will happen? Táwa ò lè gbàdúrà pé kó tó gbà yẹn táwa fi gbà òmìnira. Now you are regretting because you have made the greatest mistake of your life. Torí opportunity tó rí gbà yẹn tí gbogbo àwọn ìyá àti bàbá wa tí wọ́n send owó sí ẹ kó máa fi support àwọn èèyàn ilẹ̀ Yorùbá ó mọ̀ pé torí politics solution gbà yẹn ni solution tí wá wà nísìnyí kàkà kó gbárùkù tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni you claim to be an humanitarian under my foot. Nísìnyí báyìí kó wá pariwo kó fẹ́ ra ìyélà 8,500 tẹ́lẹ̀ kó ti di 52,500. Ó ṣe lọ bá síwájú kó ṣe lọ bẹ́ẹ̀ sí Olúọmọ tàbí kó lọ bá Yáyì ó lè lọ opportunity àti dọ́dọ̀ wọn. Àwa ti sọ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tójú lójú kòkòrò ní a sọ fún yín wípé politician will only use and dump you. Kí election tó dé politicians ní àwọn tó jẹ́ cabinet ẹ̀ all politicians have their childhood friend their close friend their intimate friend. Gbogbo politician ò ní family gbogbo wọn dẹ̀ lọ́lọ́ àwọn ọ̀rẹ́ tó yí wọn ká that are looking up to them that depend on them. So how do you expect
somebody that paid you 30,000 to campaign for him or her. After the campaign, his belief is you have done what he asked you to do and you have been paid. You have been paid of your service. I don't think no politician will have your time or will even think about you anymore. Now you collected 30,000. You collected 30,000 to destroy the movement of Yoruba nation. Now you are having a big regret of your life. This will serve as a lesson to lazy and gullible, greedy youth like you. Yeah. Òun wà bí Abiola ṣe orúkọ Abiola ṣe rí ẹbí yẹ wọ́n fẹ́ mú ìdílé. Wọ́n fẹ́ méjì ní. Tí ìlú tó lè dá. Ló bọ̀bọ̀ Mugu ni ẹ́. Tinubu is not trying to make name. Tinubu has make name already. That is one thing you guys don't know. You think you want to support his career, but unfortunately, you are making a very big mistake. Tinubu has made name already. Tó bá jẹ́ pé báwa ṣe ń pariwo tá à ń bẹ Tinubu kó jẹ́ ká jọ ṣe Yorùbá nation. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀dọ́ aláàkúnjẹ, ẹ̀yin ọ̀dọ́ aláìnítẹ̀lọ́rùn, kẹ̀yin ọ̀dọ́ oníjẹkújẹ, kẹ̀yin ọ̀dọ́ alájẹbóró, tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe fún àwa tá à ń pariwo Yorùbá nation ní support. Bóyá bàbá wa Bọ́lá Ahmed Tinubu kò bá ní second thought pé ok jẹ́ kí n lọ support ìran mi. Àwa mọ̀ pé bàbá nífẹ̀ẹ́ Yorùbá torí ẹ̀ là ṣe bá wọn jà ní àṣẹ èètì wọn. Gbogbo ọ̀rọ̀ táwa ń sọ yìí ẹ̀yin tẹ̀ ń jẹ lábẹ́ wọn ẹ̀ lè sọ. But àwa nísìnyí expect anything from him than to just declare his support for Yorùbá nation. Kẹjá máa gbọ́rọ̀ wọn ní sáǹsì lọ. Ó máa ní àwọn dangerous wood kéèyàn ẹ̀ tó là tó ìlú ṣe. Wọ́n mi dẹ̀ gbá pé yes very soon Nigeria will be better. Padà sórí ẹ̀yìn aṣáájú bloggers gbogbo ariwo ewé tó ṣẹlẹ̀ lórí platforms ẹ̀lẹ̀ má ní pé gbogbo comment gbogbo insult tó ń padà sí mi lórí. You are a fool. You brought that upon yourself. Nobody brought that to you. Táwọn kan bá ń bú ẹ, tó bá ń yàkàyàkà ẹ, tó bá ń fi ẹ ṣe léyà, that is your own problem. You brought it upon yourself. Ṣé nígbà tó ń rán foundation ẹ, tó o gba 30,000 kó fi destroy ìrun ẹ, did anybody say bad about you? Tó bá lọ wà àwọn tó ń kọ́mẹ̀ntì yìí gan, wà á rí pé ẹni tó ti support rí wà nínú ẹ̀. Ẹni tó ti bá gbówó lórí social media yìí máa wà nínú wọn. Wọ́n rí ẹni rí ẹni táyé ti pa kádàrá ẹ̀dá. If you don't know, you need to work for yourself and it is high time kó dúró tì wọ́n ẹ torí mo gbọ́ tó sọ pé torí ọmọ Yorùbá ni ẹ́ kó nífẹ̀ẹ́ lẹ Yorùbá. Tó bá nífẹ̀ẹ́ lẹ Yorùbá ni ó ní máa yán àgbàdo sẹ́yìn gbá. Ó ní máa yán àgbàdo sẹ́yìn gbá. Nàìjíríà gbogbo wa la mọ̀ pé Nàìjíríà kò lè dá. We don't believe in it. Ọ̀pọ̀lọpọ̀ àwọn politician tẹ́rí tó ń lọ bẹ̀ gan kẹ́ máa rí pé wọ́n ọ̀dà mọ́ ara wọn àti tún anything ṣe because they knew it cannot work. Oh my goodness. Talẹ̀ tó gbé ìjọba náà ti kú. Hello. Okay, ṣé mo kọ́kọ́ ṣé ẹ lè jẹ́ kí n parí program? Now bí mo ṣe ń sọ lọ ṣe rí ẹni tó bá ní ká méjì á fẹ́ yọ kan ṣera ẹ̀. Ẹni bá ní ìkà méjì
á fẹ́ yọ kan ṣe ra. Nípa ikú àtúnyẹ asthma mi lórí condition mi. Ìkọ́nà àwọn members actually brothers. Olórí burúkú ni ẹ́. Ṣé o mọyì àwọn tó ti fi tiẹ̀ fi kó bá báyìí? Ṣé o mọyì àwọn èèyàn tó wà tó jẹ́ asthma patient ṣá? Ṣé o mọyì àwọn èèyàn tó wà tó jẹ́ asthma patient ni wọ́n? Just because you guys don't support self-determination, a lot of company has left Nigeria. Ìwọ náà fẹ́ nu ara ẹ sọ́nà, onífẹ́rísáìdì tó ń lò, it is just 8,500, now 52,800 or so. Asthma patient mélòó ló lè afford 52,000 láti rà kan tó ń rà ní 8,500 tẹ́lẹ̀? Asthma patient mélòó ló lè rà á? Ó dẹ̀ wà nínú àwọn tó ń pariwo pé ká selection, ó wà nínú àwọn tó ń pariwo pé kí a lọ dìbò. You see the damages you have caused in Yoruba land. Ẹ̀yin èèyàn bá mi kọ́ tí nǹkan tí mò ń sọ yìí tí ó bá mú yẹ sí, tọ́wọ́ tí mò ń sọ ò bá mú yẹ sí ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. Wọ́n ṣí ẹ̀sọ́ ìbò. I was expecting feedback ní ìgbọ́ kọ̀ọ̀kan. Ẹgbà tó ṣàwọn. We tún ṣe second video, we tún send the voice note sínú group. Bí a tó yẹ kẹ́ máa ṣe báyìí kí ní kọ̀ọ̀kan kan ní ìgbọ́ result kọ̀ọ̀kan láti. O ṣe máa gbọ́ wọ́n ti lù ẹ́, wọ́n ti dọ̀nkù ẹ́. You are being used. Don't you know that politicians will only use you when they need you? Àwọn tó tẹ̀lé gbogbo ọlọ́gbọ́n jù ẹ̀ lọ. Àwọn ọ̀kọ́lọ́mọ legacy Inca TNT, àwọn mẹ́wàláká bẹ́ẹ̀ Ọbalá Elizabeth ṣùgbọ́n tó àwọn yẹn ni. Àtàwọn oníjẹkújẹ tí wọ́n kúrò ní sáìdì ọ̀dọ̀ wa tí wọ́n wá jọ yìí. Kódà ìtó kéré jù náà tó kúrò sáìdì ọ̀dọ̀ wa ó gbọ́n tó. Ó mọ̀ pé màálù nìwọ. Màálù ní ẹ̀ ibi tó bá tiẹ̀ sí lò lọ. Ọ̀wẹ́ dàbí ọ̀rọ̀ màálù tí Fúlàní fi ọ̀pá dà. Kí ló fi ṣeré yìí? Kí ló fi ṣeré yìí? Ọ̀wẹ́ dàbí ọ̀rọ̀ ẹni tó ní kó ṣe tó ní tó pọ̀ tó ní. Oye Elizabeth Ọbalá, which is the leader of the National New Bloggers Nigeria, títí tó yí second in command legacy pẹ̀lú emir ọ̀pọ̀lọmọ ní ìbọn ìsọ̀tún kankan. Wọ́n á fẹ́ sọ kí ní kan fún mi. Tí èmi Ọlámídé bá jáde tí bá sọ̀rọ̀ láì dáa tí bá ń sọ ọkọ̀ burúkú ẹ máa jáde máa bẹ̀rẹ̀ sí máa búlọ́ọ̀kì mi. Àwọn èèyàn ló jáde nítorí pé èmi Ọlámídé Sulaimon jáde ní vóòtù fún President Bola Ahmed Tinubu mi ṣiṣẹ́ fún APC tunu tọkàntọkàn mi fi ṣáìtì mi lẹ̀ tunu tọkàntọkàn tí Nàìjíríà lè dá anything balance on me ẹ̀yẹ sọ anything ẹ̀dákẹ́ ẹ̀yin òwò kọ́mẹ̀ntà ọ̀nà òkúlé ẹ̀yin òwò kọ́mẹ̀ntà ọ̀nà sọ under my own Facebook page ẹ̀ sọ anything. Mi wà lè sọ lórí ọ̀rọ̀ tí mi sọ yìí o díà ẹ máa ìgbà ìlú o because mi ti mọ̀ pé Ọbalá Elizabeth ẹ máa ní kó máa ìgbà ẹ̀ wọ̀n gbà títí babaláàgbé ṣẹlẹ̀ tó kú ìlú ẹlẹ́sẹ̀lẹ́ bọ̀dé máa ìgbà ẹ̀ dákẹ́. Bọ̀dé mi tó wá sọ pé ní kọ̀ọ̀fin èèyàn tó sí inú gúúpù wa tó sí Nàìjíríà tó mọ bí Nàìjíríà ṣe yí ẹ wo ìyẹn láti mara ní 85 ìyẹn láti mara ní 75 wo expensive tó wà. Ẹ wò Seritaid, it is called Seritaid. Òun òbílẹ̀ kan dáadáa Seritaid. Ó ní kọ́mpì ẹ̀ wà Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé lẹ́yìn tó ṣẹlẹ̀ sọ ní kọ́mpì ẹ̀ páàkì kúrò Nàìjíríà pé ojú má rí bí o gbára lògùn ẹ̀. Wọ́n ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rà ní 8,500 now 52,500. Ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin dẹ̀lẹ́ kó wá sí gbogbo mẹ́sì tá wà nílẹ̀ Yorùbá yìí. This guy is one of the olórí burúkú that put us in this problem.
which is 50 something èèyàn tó sí inú gúúpù wa tó sí Nàìjíríà tó mọ bí Nàìjíríà ṣe yí ẹ wo ìyẹn láti mara ní 85 ìyẹn láti mara ní 75 ẹ wo expensive tó wà sí which is 50 something thousand 52,000 I bought it yesterday. Dorcas Adeyinka tún send another ìyẹ́là láti London ó tún send ẹ̀ sí mi. Ẹgbọ́n kí wọ́n ní àǹfààní èmi Ọlámídé Sulaimon kí wọ́n ní àǹfààní láti wà nínú ẹgbẹ́ Aṣíwájú ní Brothers Nigeria. Kí ni àǹfààní ẹgbẹ́ pé as a member kí ni àǹfààní ẹgbẹ́ torí àwọn èèyàn sọ pé ẹ fún mi lówó ẹ fún mi ní millions ẹ dá mi lóko ẹ ṣẹ́dowó sí mi every month ẹjọ́ Aṣíwájú Brothers Nigeria ẹ jáde lọ́wọ́ àtẹ̀lé fáyọ̀ ṣé ẹ fún mi lówó every month ni. Èyí lẹ sọ pé ká jáde ká máa sọ ká máa defend Aṣíwájú ká máa sọ lórí pé ìjọba ká máa sọ lórí pé tá a bá jáde ká máa defend Aṣíwájú bí ìlú ṣe hot tó yìí èmi tí mi ní security lẹ pé wọ́n máa mú fìlì mi wá lè ní kí john káàkiri mọ àwọn tó lẹ́pẹ́ ara ń kan ó yẹ kó ti yé yẹn mọ bí ẹmọ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ní ìwọ ti Aṣíwájú Bọ́lá Ahmed tó bọ́lẹ̀ lórí. ẹ bá mi kọ́mẹ́ntì ẹ bá mi gbé pé ó wèrè ayé ìyá òmìnira. Aṣíwájú I believe but ẹ̀yin Aṣíwájú blogger tẹ́ pé Aṣíwájú blogger. If you believe in Aṣíwájú then go to ẹdun ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu sí l'Àbújá mọ́ àti ẹ̀gbọ́pọ̀ fò lọ sí Guinea Bissau ní àìpẹ́ yìí nísinsìnyí Tinubu just left Nigeria for Guinea Bissau right now ó ṣe lọ sọ́fíìsì lọ sí Àbújá náà ẹ sọ fún nuisance pé kó lọ sí Àbújá náà tó wá ń pariwo sáwà lórí tó ń pariwo sí wa létí orí social media ṣé àwọn alábá tiẹ̀ jẹ́ ni kò dẹ̀ lọ bá Yáyì tàbí kó lọ bá Ọbaṣá tàbí kó lọ bá Sanwó-Olú aṣáàtìrí ẹ̀rí pẹ̀lú Sanwó-Olú go and meet him nígbà tí wọn bá lè solve problem tó ní kí ló wá ń tẹ̀lé wọn fún òun la ṣe máa ń sọ fún ẹ̀yin ọ̀dọ́ bíi tiwa pé ẹ̀ lọ́pọlọ ibi tó bá ọ̀nà tó bá yẹ kẹtẹ̀ mo fi Ọlọ́run búra fún yín kọ̀ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá yẹ pé mo fi pọ́n Ìgbòho lé ní ó kókù ní okùn Ọlọ́run Ìgbòho òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní owó bàbá dání ọmọjọmọ lọ àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rẹ́rìn ká ní arẹ́rìn Ìgbòho òòṣà ọmọ àlè tí ó sọ̀rọ̀ yìí tó ní stericyde just 52,500 tó nídìí ẹ̀ ìwọ tó bá wọn kàpé fún gọ́vnà fún president fún senate fún house of assembly fún local government chairman fún everything you cannot afford stericyde of 52,500 tó bá yẹ pàjọ ń ṣe Yorùbá nation ni èmi tí mo jókòó ìgbọ̀n ó jẹ́ kí n lè fún ẹ ká máa sọ pé bàbá mi Ìgbòho òòṣà ọmọjọmọ lọ kẹ́ ìgbókò tó máa ń pè Ìgbòho ni aláàánú mẹ̀kúnnù mo fi Ọlọ́run búra tó bá yẹ pé ó máa ṣe Yorùbá nation tí bàbá mi tó bá yẹ pé ó máa ṣe Yorùbá nation ni kí irú fídíò tó fẹ́ fi bèrè owó stericyde yẹn màá ní bàbá màbẹ́rì ìgbọ̀bọ̀ yìí ìkọ́nà àwọn tajọ́ pariwo Yorùbá nation ní ó ní asthma bàbẹ́ bá wà wọ́n lọ́wọ́ mo fi Ọlọ́run pé àwọn ní fún ní 52,000 bó ẹgbẹ́ àkọ́ 52,000 Chief Sunday Igboho fún lówó rárá wọ́n á sì fún 200,000 pé wọ́n fún lówó ẹni tí ó rà kan gbogbo wọ́n fún ní 1 million wọ́n fún ní 500,000 wọ́n fún 2 million àìmọye tó máa fẹ́ travel out tí Chief Sunday Igboho dẹ̀ ní almost 5 to 10 million lélẹ́rú láti fi help ẹ̀ ká máa sọ pé ẹni tó ní àlèkù Chief Sunday Igboho lè sanwó 50 fún yes Chief Sunday Igboho lè fún lówó stericyde 50 wọ́n dẹ̀ tún fún lówó gbà fẹ́ra full stop fi wá òkè àwọn gómìnà tó ń tẹ̀lé lẹ́jọ́ ń ya fọ́tò
ó yàwó nísìnyí báyìí ẹja tó lọ jẹ l'Àbújá kò ká mọ́ bí wọ́n ṣe ń rọ̀ṣẹ̀ bọ̀ láti lo plane tó bá yẹ kó dákẹ́ that is the end. Ìwọ ló wá kù sí lọ́wọ́ nísìnyí láti lọ ro ọpọlọ ẹ. Are you on the right channel? Are you on the wrong side of life? Ó wá kù sí ẹ lọ́wọ́. Èèyàn ń ṣòwò tí ó bá pè. Yorùbá nation kì í ṣe òwò ṣùgbọ́n tó bá jẹ́ mi Yorùbá nation ló wà àwọn abiyamọ ayé ò ní wú ẹ̀ níran láìfẹ́ ò ní rí bó ṣe rí tí o ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ làwọn èèyàn out. Ìwọ náà wò ó fẹ́ ra èyí lásán ọ̀sẹ̀ ìṣẹ̀bẹ̀ ṣẹ̀jẹ̀ láti London. That is a big shame. Tó bá rẹ̀ lè sọ fún ẹ bro, that is a big shame. Different aṣíwájú kìíní kan díẹ̀ ẹ máa send the video to see them so long because I'm talking about my own condition, I'm talking about my. Tó bá tiẹ̀ send ẹ̀sẹ̀ MC Olúọmọ ò ní ṣe bẹ́ẹ̀ tó rí ẹ because MC Olúọmọ ti sanwó fún ẹ ó ti ṣiṣẹ́ ò lè ti gbowó ṣẹ́ ẹ. Why disturbing the public? Clear to disturb public. Àbíṣọ́mọ̀ kó is out you are inciting violence in the public. You have to be very, very careful. Lọ́wọ́ very careful. Because it is some voice note me. Oyin pọ́ba Elizabeth ti sọ̀rọ̀ kan. Ó ní tó bá ṣọ́ra tó bá tún dárúkọ òun á lọ kóhun àfojú ẹ̀rí ṣégè kóhun àdíkọ́kọ́ dá ẹ̀dùn balẹ̀ kọ́nú ẹ̀kọ́ fẹ́ pa ẹbí ejò àjẹ kóhun tó fa ilé ọlọ́pàá lọ́wọ́ kó dẹ̀ lọ ṣẹ̀wọ̀n nìyẹn ẹni tẹ́jọ́ ṣe aṣíwájú blogger nìyẹn o. ṣẹ́rẹ́ èèyàn wa ní ìmọ̀kọ́ tó máa ń ṣe yín lọ́pọlọ tó jẹ́ pé ibi tí wọ́n bá ti fẹ́ yín lẹ máa ń orí mọ́. ṣègbógbó ọ̀tọ̀ Bọ́lá Elizabeth sọ Ọbọ́lá Elizabeth sọ pé ìwọ Ọlámídé Sùláìmọ̀ ó bẹ̀bẹ̀ láti join aṣíwájú blogger ni. Ó tún sọ débi wípé ó ní tóun bá mọ̀ kó ní wá ìsàn bẹ́ẹ̀ yẹn ni òun ò ní ẹ̀fọ́ ìjẹ̀kọ tẹ̀lé àwọn. You see? Ó ní òun ẹ̀rí from anywhere ó dínà yẹn. Ẹ̀jẹ̀ bóyá eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún àwa ọ̀dọ́ tó kù. Ọba Elizabeth ní Ọlámídé Sùláìmọ̀ tún pè é ṣe bí kọ́ọ̀lù. Kò lè bí ikọ́ ẹ Mr. Iwana belong Ọlámídé Sùláìmọ̀ kò lè bí ikọ́ ẹ because you have been used and you have been done. Nǹkan tó fẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbà wọ́n rí pé o ní platform lórí social media wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kó bá àwọn polówó ó dẹ̀ ti gba 30,000 so what the fuck you talking about? Kí ló fẹ́ gbé fòlẹ́ fún? Ọ̀rẹ́ dàbí ọ̀rẹ́ ẹni tí for example sí kí ni mo lè fi ọ̀rẹ́ ewé náà o? Ó dàbí kí n pe dry cleaner ṣé kí n lo dry cleaner? No, kí n pe alágbàro àwọn tó máa ń torí let me calm down àwọn tó máa ń báyàn ògbógbó tó máa ń ṣe àgbàro ṣé ti bá gba alágbàro tó bá mi roko tí mo dẹ̀ ti sanwó fún tó ti bá tiẹ̀ lọ ṣó tún lè pè mí mọ́ kò lè pè mí mọ́ ó ti ṣiṣẹ́ mo ti fún lówó. Nǹkan tó tún lè fi pè mí ní pé tó bá kọjá tó bá tún di kókó yẹn ti kún ló dífá fún wípé ó di another 4 years lẹ́yìn election ló ṣẹ̀ṣẹ̀ lè pè wọ́n tó máa gbé fóònù ẹ̀ wọ́n lè gbé fóònù ẹ̀ báyìí. Aṣáàrí fọ́tò tí wà ti Sanwó-Olú jọyà ṣó lè kú gírí ọ́fíìsì Sanwó-Olú báyìí níbo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ti bá wò pé owó ṣífù díẹ̀ sọ mí o tí ó bá ṣe pé ṣífù ti wà Germany ni tó bá jẹ́ Kòtónú lọ́wà mo lè dìtàmì pé wẹ́ jẹ́ kí lọ kí wọ́n ní Kòtónú kí n débẹ̀ kí n kọlẹ̀kùn lóòrùn máa wọlé. Gbogbo àwọn tí a lè ṣe Yorùbá nation ni ká délé ṣe Sunday Igboho lóòrùn ká kọlẹ̀kùn wọ́n máa ṣílẹ̀kùn fún wa. Èyí ò kì í sí níbi tí wọ́n bá ti válù ẹ̀. Ó dífá fún ẹ̀yìn decline bọ́ọ̀lù. Ṣe ní decline kọ́dà àbókòrò ní ẹ̀yìn. Ó dífá fún àwọn ọkọ̀ tó ń tẹnu bọlẹ̀ tó àtàkì mi
lórí àwọn fídíòs tí mò ń ṣe. Ìlara dẹ̀ ni just because torí pé wọ́n rí pé ìyá wa àti bàbá wa pé ẹ nífẹ̀ẹ́ mi, ìfẹ́ lẹ ní sí mi. Tí bá ṣe fídíò tẹ́bà ṣe ẹ̀ kò lè rìn. Ìfẹ́ lẹ ní sí mi, èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ yín. Ṣùgbọ́n àwọn ọmọ àlè kan wà tó jẹ́ wípé mi lọ ṣọ́ lọ́wọ́ tó ń ṣọ́ lẹ́sẹ̀, wọn ò lè ṣe nǹkan tí mò ń ṣe. Kàkà kí wọ́n tún máa encourage mi, nǹkan tó máa discourage mi ni wọ́n tún ń ṣe. Wọ́n á lọ máa fẹjọ́ mi sùn káàkiri. Ẹ mọ̀ pé movement ta wà yìí, the only person tẹ́ lè fẹjọ́ mi sùn tó lè sanction mi tàbí anything ni bàbá wa ṣe Sunday Igboho ṣọ̀gbọ́n apá bàtà apàdé ọdún etí ẹ̀. Àbólórí burúkú ni yìí ni. Ẹ̀ attack me without any evidence. Ẹ ṣàfẹ́ ṣe nǹkan tó máa sú mi tí màá fi sọ pé mo yọwọ́ lu Yorùbá nation. You are making a big mistake. Kò possible. Àwọn jẹjẹ ló ń fẹjọ́ sùn yẹn náà, àwọn náà lọ́pọlọ. Ẹ ń wá gbogbo ọ̀nà láti máa control platform mi. So possible ni. I host my platform and I will be responsible for anything that I broadcast. Ṣé ìgbà táwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí mi tí mo ní problem? Did I see anybody? The only person I saw is Chief Sunday Igboho. Kẹ́ máa fi chase cloth. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Idiot wọ́n máa sọ̀rọ̀ lọ́tì ẹ̀. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidi gan o. Àbí ẹ máa ní ẹkún lórí lọ́wọ́ ẹkún lórí méjì péré lẹ́sẹ̀ 20,000. Ẹ̀míà ẹ̀ẹ̀kan péré lẹ́kún mi 10,000. Nínú gbogbo owó tí aṣáájú lọ́gà fún mi láti àti mi fi jọ 30,000 péré lẹ́kún mi. Ìfá àgbọ̀n 10,000 owó tẹ́kún mi gan ẹ̀dún pọ̀n bèbè ìtàn owó káàkiri inú ẹ̀mọ ẹgbẹ́ káàkiri bẹ́ẹ̀ mi tún lọ mi tún líìkì fọ́mátì ń jáde bẹ́ẹ̀ mi tún tú àṣírí ẹgbẹ́ tí lọ lámìdé bá ń tú àṣírí ẹgbẹ́ àtúwádù blọgà ní gbogbo tí bá wá láyé máa lò. Olórí burúkú ni èyí tó ṣe ṣó túmọ̀ síta. Mo lè sọ pé bí a máa ṣẹ́kù ní àbúrò ibi tó ti fi ṣe yóò I don't see that because I'm speaking of my mind. Kò òótọ́ ó máa ń di ìkòwò aṣáájú blọgà òótọ́ máa ń di ìkòwò nítorí pé òótọ́ mi sọ ó lè di ìkòwò lọ. Òpònú ni ẹ ṣáwọn aṣáájú blọgà ni wọ́n bí ẹni. Ó ṣàìwọ ìsáré dì náà yẹn. Wọ́n náà ò mọ̀ ẹ́. Kókó dẹ̀ lọ wáṣẹ́. Go get a job, man. Go get a job, man. What the fuck? Go and get a job. Lọ wáṣẹ́. Go get a job, man. Go and get a job. Go and get a job, man. Lọ wáṣẹ́. Tó bá níṣẹ́ lọ́wọ́ ẹnìkan kan ò ní máa control life ẹ. Ó ṣàrí tí mo ń jáwùn fáwọn tó àtàkì mí sí because àgùntàn mi ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì anybody. You can only advise me, you cannot address me anyhow. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin ìyá àti bàbá tó lọ́wọ́ fi kẹ́ mi kì í fi mí ṣeré. Akíkanjú tí wọ̀ ẹ̀jà pẹ̀lú àwọn ẹ̀sán. Aula Peter T. Ẹkùn akíkanjú tí wọ̀ ẹ̀jà pẹ̀lú àwọn ẹ̀sán. Bí kíndìnrín ìtọ́nisọ́ọ̀nù nínú kidney stone. Yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sì ìyàwó ìgbẹ́dàmù gbogbo kan náà sì tún ní o. Ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A tún máa ṣiṣẹ́ fún láti ìgbẹ́ ìṣòro àìní sókè sódò dáadáa. Aula Peter T. Ó tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga high blood pressure. Bákan náà ó gbẹ̀ ìtẹ̀ bá ní ìṣòro. Ìsétọ̀ tàbọ̀ sí prostate cancer. Gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí. Pátápátá ni yóò gbogbo ìsàn. Ìṣòro ara ríro ń kọ́. Egbògi ńlá Aula Peter T. Nǹkẹ́ ìgbéluga o. Gbogbo ìtẹ̀ wà ní Manchester láti egbògi ńlá Aula Peter T. Rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Gluten Garden Manchester F241AB. Tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 08
08026265000. Òkìlá Aula Peter T. Ewé àtẹ̀gbò kan péré iṣẹ́ àgbékalẹ̀ rẹ̀. Pẹ̀lú ìrànlọ́dì kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin tẹ́ bá rí i pé ẹ ní liver problem, ní prostate problem, tẹ́ ní heart problem, tẹ́ ní any kidney problem, tàbí wọ́n tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré, tàbí wọ́n tó bá lè kọlẹ̀ gbàgbàgbàgbàgbà pẹ̀lú Aula Peter T, tàbí wọ́n lè kọlẹ̀ ṣùgbọ́n nǹkan ọmọkùnrin yẹn kéré, kò ṣe dáadáa, tàbí wọ́n á dòdùn ọmọ ìyá mi pé Aula Peter T pè wọ́n sórí 08033194355 lẹ́ẹ̀kan sí pè wọ́n sórí 08033194355 sórí WhatsApp nìkan ní o bó pè wọ́n direct tó bá sí ní Nàìjíríà kò ní lọ tó bá wà outside tó bá pè wọ́n ní pé WhatsApp nìkan tàbí kó pe nọ́mbà wọn yìí 08026265000 08026265000 tó bá ní ìpolówó ọjà tàbí onífọmẹ́ṣọ̀n tàbí onímọ̀ràn tẹ́fẹ́ fún èmi ọmọ yìí Williams Olúwatósìn ẹ má tẹ̀lé ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tó àtàkì mi tó ń kọ̀ǹpé mi ìlara lásán ni ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan tí bàbá tèmi ti sọ fún mi láti kékeré pé ẹni tí wọ́n bá ṣe lára ẹ̀ tí wọ́n bá ṣe kíní wọn kò lè dèèyàn wọ́n ti rí pé ti rí ibi tọ́lọ̀ ń gbé mi lọ tí ẹ ò pẹ́ lè já mi wálẹ̀ ìgbà tó yóò ń pa gún mi bolì yálà ìjà gbogbo yìí wà mo sọ bẹ́ẹ̀ ìgbà tí ó yóò ń pa gún mi bolì gbogbo yìí wà Ọlọ́run wá ń ṣe ìyanu wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ so ẹ wá wá ọgbọ̀nà àti dírágì mi báyìí wọ́n lọ máa bá ti gbogbo yìí jẹ́ ìyẹn yìí tí ẹ̀kọ́ dédé àtàkì mi tell evidence. Do you think kẹ̀má jẹ́ ìṣòro sọ fẹ́yìn tẹ́ bá ní amọ̀ràn tàbí tẹ́ ní ìpolówó ọjà tàbí ní information tẹ́ fẹ́ ká gbé síta ẹ pè mí ọmọ yín sórí +229 57 74 7970 lẹ́ẹ̀kan sí +229 57 74 7970 lẹ́ẹ̀kan sí +229 57 74 7970 WhatsApp nìkan ni God bless you all, I love you all.